Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ ò wọ́n ní ìyá. Wọ́n ní Láìdé wọ́n ló sọ fún kábíyèsí wípé Doyin tí wọ́n sọ yìí, ẹ̀yin èèyàn ilé bí a ṣe gbọ́. Wọ́n ní àǹtí Wahem, wọ́n ní Láìdé ti pariwo lé lórí o wípé òun máa fíṣì gbogbo ọ̀rọ̀ yìí, gbogbo ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ Doyin pé gbogbo àṣírí ẹ̀ òun ló máa tú jáde kíákíá. Wọ́n ló sọ fún kábíyèsí pé kí kábíyèsí farabalẹ̀ kí wọ́n dẹ̀ fi ọkàn balẹ̀ pé ẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí òun máa tú gbogbo fòrò ẹ̀ síta wípé nítorí Doyin tó ń sọ yìí òun àti àǹtí Wahem ọ̀rẹ́ ni wọ́n nígbà tó wà ní Ìlọrin tọ́jọ́ lọ school wípé close friend ẹ̀ ni best friend ẹ̀ ni. Wọ́n ní caregiver ní gẹ̀yẹn ní Amẹ́ríkà. Ìpè ńbo ló ti fẹ́ rí 180 million. Ìpè ńbo ló ti fẹ́ rí. Ìpè àǹtí Wahem ò lè ní òun mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ìpè nítorí òun àti Doyin yìí ọ̀rẹ́ ni wọ́n nígbà tí wọ́n wà ní Ìlọrin ní school. Ìpè best friend ẹ̀ ni. Ìpè àǹtí Wahem ìpè kábíyèsí ò mọ̀ ni. Ìpè èèyàn burúkú ayé àtọ̀run ní. Ìpè àwọn ìwà burúkú ọwọ́ àǹtí Wahem náà ti máa bà. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Allegedly tọ́ni Láìdé ó sọ nípa Doyin ìpè ọ̀rẹ́ àǹtí Wahem ni. Ẹ̀yin náà wo nǹkan tí àwọn olórí yìí ṣe lórí ọ̀rọ̀ Doyin èyí tí wọ́n sọ fún wa wípé kábíyèsí gba $180 million lọ́wọ́ ẹ̀ ìpè torí wọ́n fẹ́ kí ó wá fẹ́ kábíyèsí. Ọlọ́ ìgbà tí mo gbọ́ gist yẹn mo kàn rẹ́rìn ni mo ní kò má sí nǹkan táwọn olórí yìí kò má sí tú tí wọ́n nípa. Gbogbo ayé ló ti mọ̀ pé àwọn olórí náà ṣe nǹkan yẹn. Gbogbo ayé ló ti mọ̀. Ẹ̀yin náà wò bàbá wa ẹni ìtàn Ògúnwùsì Adéyẹyè Monarch King mo wólẹ̀ forí adé ò kábíyèsí wọ́n wá lọ gba èèlò ní $180 million tí kábíyèsí ò ní. Èèlò ní 100. Mi rò pé àwọn olórí gan mọ̀ nǹkan tó ń ṣe. Èèlò ní $180 million tí kábíyèsí ò ní tó jẹ́ pé ọwọ́ obìnrin ni wọ́n ti wá lọ gbà. Ẹni tó ń sọ yẹn gan bóyá ló ní 10 million lákàùntì àbí Amẹ́ríkà kọ́lẹ̀ lẹ́ni yẹn wà. Ṣé Amẹ́ríkà ó easy láti gbé Amẹ́ríkà àbí ó easy láti kéèyàn kan kó 10 million sí inú àkáùntì l'Amẹ́ríkà? Àwọn irọ́ kan wà tó yẹ pé ẹ lè máa pa tó yẹ pé àwọn èèyàn gá ti mọ̀ pé irọ́ tẹ̀ ń pa yìí kò ní ọpọlọ rárá, kò ní ẹsẹ̀. Àwọn irọ́ rádaràda ẹ wá ní obìnrin kan bó ní obìnrin yẹn gan ti rí 180 million tó kó fún kábíyèsí. Níbo ló ti rí? Irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n ní ọ̀rẹ́ àǹtí Wahem ni wọ́n ní Amẹ́ríkà ló ń gbé pé caregiver ló ń ṣe ní Amẹ́ríkà ibi tẹ́ ti máa rí pé àṣírí wọn ti ń tú nìyẹn. Wọ́n ní Láìdé jáde lórí ọ̀rọ̀ yẹn pé ọ̀rẹ́ ni wọ́n pé àǹtí Wahem ló gbé iṣẹ́ fún un. Ipò ti sọ fún un pé marriage ẹ̀ pẹ̀lú kábíyèsí ipò máa mẹ́à. Palace stamp ẹ fi sí because kíni because ẹ fẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Kì í ṣe ní lẹ ti ń ṣe kì í ṣe ní lẹ ti ń ṣe. Ẹ̀yin tó yẹ pé tí ẹ lè mú lẹ́tà ilé send ẹ lọ sí overseas nítorí pé ẹ fẹ́ kí Queen Naomi lọ represent kábíyèsí ní overseas. Ẹ̀yin náà lẹ tún máa gbé ọgbọ́n yẹn náà lẹ tún máa dá lẹ tún máa ní ẹ fẹ́ kí kábíyèsí ẹ fẹ́ kí wọ́n mú Queen Naomi travel o. Kí ló dènà? Ṣé kò sú yín ni gbogbo ìwà tẹ́ ń wù yìí ṣé kò sú yín ni? Because ọ̀rọ̀ yín ó kàn máa ń yà mí lẹ́nu ni. Téèyàn bá tún gbọ́ tó bá yá wọn léèyàn ń sọ̀rọ̀. Báwo la ṣe ní sọ̀rọ̀ sírú ọ̀rọ̀ báyìí? Báwo la ṣe ní sọ̀rọ̀ sírú ọ̀rọ̀ báyìí? Òótọ́ ọ̀rọ̀ ṣòro sọ. Òótọ́ ọ̀rọ̀ ṣòro sọ. Ṣùgbọ́n ẹni tó bá tabá kó faramọ́ nítorí ẹ̀ kò yẹ kẹ́ máa ṣe nǹkan tó jẹ́ pé ó máa jẹ́ bí ìgbà tó yẹ pé ojú títì ló ń bá dé ni.
bí ìgbà tó yẹ pé ojú títì ní ọ̀rọ̀ yìí ló ń bá dé ni because irú àwọn ọ̀rọ̀ wa irú àwọn ìwà wo lèyí. wọ́n ní àṣírí Doyin yìí wọ́n ní ó ti tú wọ́n nítorí Láìdé mọ̀ pé wọ́n jọ lọ sí school nílọrin ni pé ọ̀rẹ́ àǹtí wm ni pé níbo ló ti fẹ́ rí 180 million pé ẹni tó jẹ́ pé caregiver ni ní Amẹ́ríkà ìpè ẹni tó jẹ́ pé iṣẹ́ caregiver ló ń ṣe lamẹ́ríkà ẹ̀yìn èèyàn lé. ṣàlẹ̀ ìjì nǹkan tẹ̀yìn náà rí lórí social media ni àbí ṣé ti rí pé gbogbo ìgbà tá a bá ń sọ gist ṣé rí pé gbogbo ẹ̀ máa ń já náà bá nǹkan tí àwọn olórí yìí itú tán pa nínú palace kò ń ṣe nǹkan tó yẹ pé a lè máa sọ fún yín ní gbogbo ìgbà because tá a bá ń sọ lójoojúmọ́ ẹ máa wòó pé irọ́ ni kò dẹ́ ń ṣe rọ́ so ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó lágbára o wọ́n ní Láìdé ó ti táṣìírí àǹtí wa o ó ti sọ pé Doyin òun àtàǹtí wa jọ lọ school ni wípé caregiver ni Doyin lamẹ́ríkà wípé ń bo ni Doyin ti fẹ́ rí $180 million tó máa kó fún kábíyèsí nítorí ó fẹ́ fẹ́yàwó wípé òun fẹ́ wá sínú palace wípé kábíyèsí gbowó lọ́wọ́ gbogbo yín náà rí lẹ́tà yẹn lórí social media wọ́n á ní àwọn blogger wọn ń parọ́ ṣé ẹ fi ojú ara yín rí lẹ́tà lórí social media yẹn èèyàn lé gbogbo ayé ló ti gbọ́ kábíyèsí wọn ò gbowó lọ́wọ́ èèyàn kankan ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ń plan ni wọ́n ní àǹtí wm ló mọ̀ nípa ẹ̀ wọ́n nítorí Doyin àtàǹtí wm wọ́n lọ́rẹ̀ẹ́ ni wọ́n ní close friend ni wọ́n ní àǹtí wm ló ṣiṣẹ́ yìí ẹ̀yìn allegedly nǹkan tá a gbọ́ nìyẹn tán ní Láìdé sọ wọ́n ní Láìdé sọ fún kábíyèsí pé kí kábíyèsí fi rẹ̀ lọ́kàn balẹ̀ o wípé òun ti mọ ibi tí ọ̀rọ̀ yẹn ti jáde wá ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn o àníkà mú wá fún yín tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa kàn sí yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ channel wa tẹ́ subscribe àtẹ̀yìn tẹ́ ti subscribe ọlọ́run ẹ ọba aláàánú á bá mi ṣàánú fún yín o ní agbára ọlọ́run òkè ní ọlá yín á máa lọ o ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín ilé àti ọ̀nà yín kò ní dojúrò à ń ṣe advert fún collection center store ẹ bá wọn ra bàtà Italian shoe láti size 7 títí dé 14 ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn wọ́n ń ta palm wọ́n ń ta slippers wọ́n ń ta shoe wọ́n ń ta sandal Italian shoe tí ìsàlẹ̀ òní jẹ́ collectioncenterstore@gmail.com ẹ kàn sí wọn wọ́n ń ta fashion bags wọ́n ń ta jewelry 14 karat gold 18 karat gold ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com bẹ́ẹ̀ náà ni à ń advertise fún Royal Beauty Goods and Store ẹ kàn sí wọn Royal Beauty ń kí yín o wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra fìlà arálàǹbarà òní Royal Beauty ń tà èyí tẹ̀lé dé sí kaftan tẹ̀lé dé sí native agbádá ìró àti bùbá èyí tí wọ́n fi òfì ṣe tẹ́ bá ti dé sí aṣọ yín
ó máa ṣe rẹ́gí, ó máa bá yín lára mu ni. Ẹ kàn sí wọn ní royalbeautygoodsandstore@gmail.com. Ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ẹ má gbàgbé fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. Ẹ kú weekend o. Happy weekend to you all. Mashola Gist TV, love you all.